yá mo kí gbogbo wa ní gbogbo ibikíbi tí a bá wà ṣe ti gbọ́ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Àwọn ọba aládé wọ́n ti sọ̀rọ̀ sókè. Chairman gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá tó jẹ́ alámòjútó agbẹnusọ fún gbogbo àwọn ọba orí adé pátápátá ó ti sọ̀rọ̀ sókè o. Mo fẹ́ kẹ́yin náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́. Ẹ̀rí ẹni tí ẹ bá ti gbọ́ ọ̀rọ̀ tí mo play fún yín yìí kẹ́ ti mọ̀ pé ọ̀rọ̀ tó sọ abẹ́ ti gé nìyẹn, nítorí pé kí ni gbogbo àwọn ọba lọ́ba ni wọ́n ní kó gbẹnu àwọn sọ̀rọ̀. Nítorí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá kábíyèsí o, mo ṣe bọ́ orí adé o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa, ẹ̀gbọ́n wa, ọmọ wa ẹ wò pé ta ni ọ̀yà nìṣó ńlẹ̀ bàbá mi. Mo kí Ọlọ́run ọba tó láyé, ọba tó ní agbára lọ́dọ̀, ọba tó ní ìṣọ́, Ọlọ́run ní ọba tó ní ìṣọ́ tó lè sọ ẹ̀kọ́ àti gbádé àtàlábù bẹ́ẹ̀ ni àgbé ọba tó ní wá lórí sọ wa. Orí pé òun ló mọ̀ bàtà wá, òun ló mọ̀ bàtà padà. Ó lè mọ́ nígbàgbọ́ pé ọjọ́ tọ́lọ́ bá kọ fẹ́ dàbá pé ìdàdà mọ́. Mo ló pàṣẹ láyé, mo sí Ọlọ́run. Ọlọ́run ti kọ́ pé lẹ́nìí mo gbọ́dọ̀ wá bí so lẹ́yìn náà mo dúpẹ́ bọ́lọ̀ tó nílé ọba tó ní gbogbo kan lọ́dọ̀. Mo wá dúpẹ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run jẹ́ mi wọ́n kú dáadáa. Àwọn rẹ̀ Ọlọ́run kọ́ àwọn rẹ̀ Ọlọ́run kọ́ torí pé àwọn ní Ọlọ́run ọba tó ní nílò tí mo fi lè wá nílé bẹ́ẹ̀ Ọlọ́run ọba dùn àwọn tàní sí ohun tó wù ṣùgbọ́n gbà tó bá tó ní bí òfin ẹ̀mí ìmí sí wọn lọ́wọ́ wọ́n lo gbogbo agbára wọn fè orúkọ àwọn ọ̀nà dàbí ohun tó sì fẹ́ gbogbo bíbà tí máa dé ti débẹ̀ tó ọgbìn ètò ọba tó ní mímọ̀ pé àwọn sì dé baba ńlá ọlọ́ọ̀bẹ̀ tó bá wọn tó múra wọn lọ́wọ́ tó lọ́wọ́ tó fún wọn lágbára tó Ọlọ́run tó ní wáyé gbogbo òfin ẹ̀dùn Buhari àgbègbè ní ọkàn ìfẹ́ gbọ́dọ̀ mi ẹ̀ wò káyé mọ̀ mọ̀ lágbára kan wọ́n lè mọ̀ pé mi Ọlọ́run ni mo ní Ọlọ́run ìsàgbára òun ló jẹ́ kí yàn sẹ́ ṣùgbọ́n tó bàbá wa ní tí ẹnìkan bá di ọlọ́jà ẹnìkan ó tù. Wọ́n fi sọ̀ sí ìpèlú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú pílẹ̀ láàrin ara wa a mójútó ra wa fúnra wa a yẹra wa wò ọ̀dọ̀ sọ̀ àbúrò bí a bá yẹra wa wò la dúró tira wa ọkàn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ mẹ́ka tó kó bàjẹ́ lórí wa pẹ̀ka ṣe bẹ́ẹ̀ báyìí ká fún àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn láńdà wọn láàmú gbogbo báńdíìtì wọn lùgbìn alẹ́ kó ní wọn búra wa àwọn báńdíìtì yóò fi sìgìdì rárá mo fi ọlọ́tọ̀ lẹ́nu ìbúra wọn ò ní dúró abájọ fọ́ sọ́wọ́pọ̀ abáwọn gbọ́tù wọn ò ní dúró rẹ̀ wá kókó náà búra tí báńdíìtì ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń gbà yìí ok mo ti dé Kwara nísìn. ìlàjà rẹ ti dẹ́rù bàwọ̀ rẹ bí èmi mọ̀ wípé gbogbo èmi ni bàbá àti bàbá ńlá àti bàbá ńlá. Tí àwọn wá sí Faransé tí àwọn àti bàbá ńlá ọlọ́run bẹ̀rẹ̀ bínú. Ẹrù kú yẹn ìgbà tí mo mọ̀ láti kó kí mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ ní. Ìyẹn àgbẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé bàbá ńlá gbogbo bí tí gómìnà wà láti bàbá ńlá. Yóò sí bẹ́ẹ̀ ní àdìsẹ́ sá àtẹ̀kìtì àwọ̀ mi. Torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀. Ẹnìkan kò sì lè dẹ́rù bàbá ń bẹ̀. Torí pé ìlú bàbá wa ní àdẹ̀bẹ̀rùsẹ́ bẹ́ẹ̀ bá ní àdẹ̀bẹ̀rùsẹ́ ni bàbá ti ń bọ̀ fún ògbólé wa. Àwọn tí wọ́n ń bẹnu gbó àwọn bàbá wa ní kí ní kẹ́ ń bẹnu gbó ọlọ́dún mọ̀ ọ̀rùn mọ̀ sí ìgbẹ́nu gbó òsì ìgbẹ́nu gbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹnu gbó yẹn. Ṣùgbọ́n àwọn tó ń bẹnu gbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ba lọ́kàn òun náà ṣe ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ. But now àwa náà ṣe fẹ́ láti sọ fọlọ́n pé wọlọ́n gbogbo àwọn ọ̀tá wa tó wọ́n ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yàrá àwọn pẹ̀lú wọn ọlọ́ba àdókù wọn bọ́lẹ̀.
ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá lójú ọmọ lẹ́wọ́ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lókè balẹ̀ o gbogbo wa tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bẹ́ẹ̀ kọ́ máa sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn ẹni tó bá mọ̀ sí mọ́ Ifá Ìlú Ẹkùn ilé ẹ̀bà kún fẹ́ bá wa jà torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá òní dógò ẹkùn láìláì ó sèwò bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa ìlú ẹ̀ mọ̀ ìlú ẹ̀ nígbà kan wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí ìwé ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fún bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láìláì torí pé mo mọ̀ pé ìkẹ́kọ̀ọ́ nínú ogun kọ́mọ́bọ̀ mi láìláì ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ìgbé ìgbẹ́jọ lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí bandit tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lónìí. bandit tí bandit anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n ẹgbẹ́ wọn sọ ẹgbẹ́ sọ́dẹ̀ kò ń bọ̀ fara ọ̀gá bá fúlàní jà irọ́ ẹ má sì mí gbọ́ fúlàní tó bá ń gbẹ́rù ìlú ẹ̀ tó ti ṣe ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security wẹ̀kùn ọmọ lọ́ba fúlàní ti ṣiṣẹ́ ẹ̀mẹ́ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn kọ́lọ́kọ̀ bá pè ọ́ kí ni dá sí o BJS bá pè ọ́ kí ni dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. Olúùlú wa wá bẹ́ẹ̀ ní ẹ̀sán àlù wa tó kì í ṣe bí kíláṣẹ lúùlú wa bẹ́ẹ̀ ṣe ọdẹ ìbílẹ̀ lúùlú wa kì í ṣe bí tó wá gbẹ̀mọ̀ wọ lúùlú wa kírímìnà ni ọ́ ní gbàmọ́ lọ́wọ́ ẹ̀ a máa kílẹ̀ ẹ̀ ní. yà mo rí i pé ẹ gbádùn ẹ bó ṣe jẹ́ nìyẹn o ó ti gbẹnu àwọn ọba wọ́n ti gba ẹnu wọn sọ̀rọ̀ gbogbo ìwọ Fúlàní tá a bá rí inú igbó wa pẹ̀lú bọ̀ lọ́wọ́ ṣó ń gbọ́ a dìlítì ẹnìyẹn tí ẹ bá ẹnìyẹn a máa pààyàn ẹni kò ń ṣe Fúlàní tó wà nù lù o ìwọ tó wà nínú igbó wa tó gbébọn dání wàá sọ ibi tí ó ti ń ṣe ọdẹ tí ẹ bọ̀ tó fi wá jẹ́ pé inú igbó tiwa ló wá ń ṣọdẹ sí tó bá dẹ̀ dàbí irọ́ o lè try wa o ó dìgbà kan náà ẹjọ́ bá a ṣe àì kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tó ń jánu pé Sunday Igboho ó ń jánu ni o ẹlẹ́nu ni o kinní kan ni o ẹ jẹ́ bá mi ṣe àìkú dọ́dọ̀ wọn ṣẹbẹ́ ló fo kóńkè ó fò ń jọ kínní àná ẹ̀yin onísọkúsọ ẹjọ́ dọ́dọ̀ Mufti Ìwó tó gbogbo ìtàn tí wọ́n ń sọ ó ti gbàgbé ìtàn wọn ni pé ànábì gan pàápàá ó escape oúnjẹ táwọn ọlọ́tẹ̀ dé kí ló dé tí ò dúró nítorí kó lè rogun mi jà ní ẹ̀yà ara yín brain ẹ bá mi ṣe ẹ ṣe gan kó dọ́dọ̀ àwọn wòtòwòtò àwọn Mufti Ìwó ẹlẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ yẹn ó dàbọ̀.